fàyà yín ọkọ̀ wọn sáyọ́ ọwà lọ gbé sọ́dọ̀ àwọn bọ̀dá rẹ̀ kẹrin mọ́ bá tọ́jú ẹ̀ la ilaha illallah ìwé ẹ̀ṣẹ̀ ni o ìlọ́mọláre ni ká dá wọn máa kalẹ̀ wọ́n wá ń ṣe lóṣè wọ́n ládùúgbò ẹ̀wà lọ kó wọn síbi iṣẹ́ kan tẹ́ẹ̀lì tó ní lárí kan nítorí pé òfẹ́ náwó lélẹ̀ kò dá o anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní ma nahala walidun waladahu min an yu'addibahu adaban hasan anábì ní pé bàbá kan ò sórí fún ọmọ kárí láyé tó kó kọ́mọ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ kó kọ́ níwà dáadáa tó lè ṣe fọ́mọ nìyẹn o ìyẹn ń kọ́lé fọ́mọ waste of money ni ẹ̀bọ́n mi ìyẹn ra mọ́tò fọ́mọ waste of money ni ìyẹn ra lẹ̀ fọ́mọ waste of money ni investment tó lè ṣe fọ́mọ ẹ̀bọ́n mi ò ní pé kó sí kí ni kó kọ́ lẹ́kọ̀ọ́ gidi orílẹ̀ tó kọ́ fún yóò padà kọ́ fún rẹ̀ mọ́tò tí ó ra yóò padà ra fún rẹ̀ àmọ́ tó ọba ń bá ń ṣe kalẹ̀ ọ̀pọ̀ mi ò ní mọ̀ pàtàkì ẹ̀ yóò padà gbé ìta ni ọ̀pọ̀ mi kọ́mọ ẹlẹ́kọ̀ọ́ kò ní ẹ̀kọ́ tààrà kìí sọ ọmọ nìkan gbogbo mi kí pátádà gbọdọ̀ fún ọ lẹ́kọ̀ọ́ ni ló fi jẹ́ láwùjọ wa yìí ń yà wá lẹ́nu táà kẹ́kọ̀ọ́ yẹn kún because ọmọ táà bá fún lẹ́kọ̀ọ́ méjì táà bá fún lẹ́kọ̀ọ́ tó bá dọjọ́ ọ̀la àwọn náà dá gbogbo ìlú irú àwọn náà dá community irú lọ́wọ́ kò sẹ́wọ̀n tá fi lò ó àmọ́ tí mọ̀ bá ń bẹ ẹ̀bọ́n mi yóò ní kàkún fáwùjọ yẹn àbí Allah subhanahu wa ta'ala kọ́ ọ̀dàkùn kò ṣe ní rọrùn fún wa láti bá kalẹ̀ kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ Islam tún lọ́wájú ọ̀nà ọmọ èké ẹ̀bọ́n mi ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí ìmúyàn rẹ̀ Allahu akbar gbogbo ajáde lónìí pé àwọn lọ́yà náà rí children rights ẹ̀yẹ kó mọ ọyàn ṣe bẹ́ẹ̀ ilẹ̀ kọ́kọ́ takò tẹ́lẹ̀ èyàn àmọ̀wé yìí náà ni gẹ́ mọ́ fún wọn fúdù ọmọ wa mú ọmọ ìmú míkì wọ màlú ọmọ wa ṣe kẹ́hùn ẹjọ́ mọ́ yẹ̀yẹ́ àláfíà ni ọmọ tó bá fi lè mú ọyàn dáadáa wọ ẹbẹ́ ní pé olúwa ní pé hawlayni kamilayni liman yuridu amada an yutimma rida'a ọmọ gbọ́dọ̀ mọ́ yẹn ó gbọ́dọ̀ ọmọ méjì yẹn pé ní tó bá mú àláfíà wà egun lè adé ó pé brain ó pé gbogbo ó pé mọ́lá yóò lánú ya yóò ní wọ́n fílì àwọn ọmọ tẹ́ ń fún lọ mú wàrà màlú mú ó lè ṣe ní fílì yín àti pààyàn kò rọrùn fún kò lè fún àti kẹyìn lábùkù kò lè fún àmọ́ tí ó bá mú ọmú yẹn pẹ̀lú orú yẹn àlùbáríkà mẹ́mẹ́ ìyẹn gbọ́dọ̀ fún ní ọdún méjì yẹn kó pé báàrẹ̀ bá wá sí ìyá àbọ́mọ tètè develop kó wọn mú mọ́ èyí wọn ọ̀tọ̀ àmọ́ kọ́ wá jẹ́ pé láti ọmọ oṣù mẹ́fà láti fọ́mọ lọ́yàn mọ́ gbogbo lè yọba mọ́ ọmọ gbọ́dọ̀ mú yàn méjì pé dáadáa àwọn àbáwá ètì náà bẹ̀lẹ̀ àwọn dọ́kítọ̀ olówó ọmọ rẹ̀ mú pé ní tó fi gbádùn Islam kàkún kọ́dà bí ìyá bá lóhùn ò lè fún mú ẹ̀wọ́n mi ìbàbọ̀ tún lọ gbẹ lòmíì tó ṣe kíni tó fún lọ́yàn mú ni o Islam mójútó gbogbo eléyìí ẹ̀tọ́ àwọn kíni àwọn ọmọ kéékèèké nìyẹn nínú ẹ̀tọ́ tí Islam tó fún ọmọ kí ní freedom láti ṣeré Islam fún ọmọ kó ṣeré Islam fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìyá Aisha àgbà tó fẹ́ ọmọ kí náà la ìyàwó Aisha age of 9 ẹ̀wọ̀n mi ìyàwó léyàn age of 9 sí 10 níbẹ̀ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà àmọ́ á ṣeré pẹ̀lú àwọn ọmọ yéèké obìnrin àdúgbò Ànábì wa òun Ànábì wa fi wá kalẹ̀ Ànábì wa rí njọ́ kan tí ń ṣeré iyẹ̀pẹ̀ tí ń fi mọ kíní kan sallallahu alaihi wasallam Ànábì yìí tí ń ṣe kí n tí ń ṣeré iyẹ̀pẹ̀ tí wọ́n mọ kíní kan bá kí ló mọ̀ yìí ó lẹ́sìn ní mọ̀ ẹ̀sìn máa níyẹn ni sẹ́sìn máa tún níyẹn ni tó mọ̀ pé ẹ̀sìn Ànábì Sùlẹ̀mánà níyẹn ni Ànábì wa rẹ̀ ni sallallahu alaihi Ànábì ọ̀pẹ́ wọlé ẹmọ lọ́kàwé ẹmọ tí wọ́n mọ̀ ṣeré ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ń kírun gbogbo jàmá ni ní mọ́sálásí ẹ̀ ni Ànábì ń kírun báyìí dé Hasan àti Hussein àbá gbórí Ànábì níbi irun wa wọ́n gbórí Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa wọ́n báyìí Ànábì wa gbé kùn bí sùjú mi bá ní gbérí wọ́n ṣubú Ànábì wa dó gbogbo àṣà ẹ̀wà ọmọ yìí torí ọ̀tọ̀ lọ́hùn Ànábì rí ẹ̀tọ́ wọn náà sábà mẹ́tọ́ ọmọ ike máa lónìí àkàn kílẹ̀mù ni chinende kíni kan ọmọ akẹ́ni kan àwọn ọmọ tí wọ́n kó ta ló dìde nu yín à ń tara aráyé yìí ni à ń tara wa ni àkàn sàkámàjẹ ni chinende kíni kan chinende kan sámẹ́ríkà dìde
send àwọn ọmọ ogun tiẹ̀, Russia send àwọn ọmọ ogun tiẹ̀, Chinese send àwọn ọmọ ogun tiẹ̀. Ẹ wá àwọn ọmọ ìtàn sọnù nínú Ògbómọ̀ṣọ́ yìí kì. Ẹ wá ń rá ọmọ ìtàn sí wọn dèrèdè.